Kosoko loko. Kosoko loko. Kosoko loko. Àìsílẹ̀ olóngìní ilé di ilé èkúté yìí. Ṣebí wọ́n ní bọ́lọ́jẹ́ ọba kú oríta ò léwu koríko. Ayé ṣòro ẹni a ní kó kíni lẹ́yìn ló fẹ̀gún sọ́wọ́. Àṣeun dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni tó tún ń gbà ní. Ẹni a ní kó fẹ́ ni lójú tó bàtà sẹ́nu. Ètùmàrè gbà wá lọ́wọ́ àfojú fẹ́ ni ọ́. Kosoko loko. Kosoko loko. Kosoko loko. Níbo ló wà náà? Mo ti ń pè ẹ́ látàárọ̀ náà. Níbo ló wà tó àìmọ̀ gbẹgbẹ́ ògbé nọ́mbà ẹ̀? Ẹ má bínú sir, I was trying to sort out. So how far now? Báwo níbi tó lọ? Mide, Damilola náà báwo níbi tó lọ? Port ni mo ti ń bọ̀ sir. So, how far? Mo fẹ́ lọ clear àwọn ẹrù tí ó dé láti Ivory Coast. Mide, should they clear ẹ̀? Rárá sir, they said the goods are yet to arrive. Yet to arrive? I don't know. Ṣé ọdún kan ló ní a fẹ́ dúró dè kí ẹrù tó dé ni? Yet to arrive? Ó yé mi náà lẹ́nu sir. Àmọ́ nǹkan tó wá dẹ́rù bà mí bẹ́ẹ̀ ni wípé kò sẹ́ni tó mọbi tó wà. What It's are you more saying? like the goods fell off the radar. Huh? Fell off. Take it easy sir. Fell off radar. Borokini. Madame, ẹ káàárọ̀ mọ̀. Bàbá. Ẹ káàárọ̀. Ẹ pẹ̀lẹ́ sà. Yes ma. Ṣàlàfíà lẹ wà. Nígbà mo tún ìmọ̀ ẹ̀kọ́ yẹn dáadáa ni mo gbà pé nǹkan gbọ̀n dẹ̀. Mo ti gbọ́ bàbá ẹ kúṣẹ́. Bàbá yìí wọ́n sẹ́wọ̀. Ebi ń pa mí. Tí ẹ lè béèrè pé kí ló dé tí mi ò wálé lánàá. Ṣùgbọ́n ọ̀rọ̀ ni mi, ìgbà tó ń wẹ̀ ló lè wọnú ilé ẹ̀, àbí? Really?
I'm sorry. Táwọn bẹ̀rẹ̀ rìn. Nǹkan tó yẹ kó sọ lálákọ̀ọ́kọ́ náà ni. Anyway, ẹ káàbọ̀. Ṣó dé dùn? Thank you. Adúpẹ́. So, I'm wrong, actually. The grass is always greener on the side of the wicked. What do you think? Yeah. I'm in your burúkú. Most of them are one of a kind. But tó bá ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn, ta ló máa dájọ́ fún wọn gan-an? Àwọn ẹni tí Ọlọ́run gbàgbára fún. Àwọn wo kí ló mean? Ade, jẹun. The planning is a delicate one. Má sọ fún mi pé o serious pẹ̀lú nǹkan tó ń insinuate. Kí ni mo insinuate? Bó ṣe rí lọ́kàn mi kò appear so ungodly. It depends on the perspective of God to Taiwo. Ó ń jẹ́ kẹ́rù bá mi o. And you can rubber. Okay. Go to a local, it's not for you. What's me? Okay. Sure, enjoy. It's cool. I like it. Ẹ má bínú pé mi ni mo wá. Ọ̀gá mi ò sí ní around. Ó lọ Liberia fún business trip. Àmọ́ èmi, look at me very well. Èmi ni mo sọ fún ọ̀gá mi ká bá yín ṣe business. Kẹ́yìn náà, orúkọ company àti orúkọ yín kó lè strong. Kó lè wà meaningful also, kó lè kẹ́ lè jẹ́yàn pàtàkì láwùjọ. But you just look at it now. Kí lẹ fi san? Just look at me, ẹ wo tẹ́ sọ mí dà. Ẹ wo kan tẹ́ fi san fún mi. Ẹ wo tẹ́ padà ṣe ń sìn. Gbogbo nǹkan tá à ń sọ látàárọ̀ ló yé mi, ló yé wa. I mean, everything you've been saying since you started ló yé wa. No. Kò yé ẹ. O ò ní clue rárá. Kí ló yé ẹ? Èmi ni mo ta ibi báyìí. Èmi mo convince ká ta. Àwọn Malaysian la fẹ́ bá ṣe business before tẹ́lẹ̀. Èmi kíni ni mo convince ọ̀gá mi ká gbé deal kúrò lọ́dọ̀ àwọn ará Malaysian ká patronize company yìí. I mean, kẹ́yìn náà tí ẹ lè jẹ́ èèyàn, kẹ́ ẹ lè dùn wò láwùjọ, kẹ́ ẹ lè orúkọ yín àti orúkọ company yín kó lè wà strong and good in the society. And Mọ́sù, èmi ni mo ta ibi báyìí fún un. So, kò dẹ̀ sí problem, a máa ní láti pè padà lọ́dọ̀ wọn. Nígbà tẹ́ ti rí nǹkan tẹ́ lè ṣe. No, sir. Ẹ má yẹ ká ṣe bẹ́ẹ̀ yẹn, sir. Ṣé mo pé in business, irú nǹkan báyìí ò lè má ṣẹlẹ̀. Ó máa ń ṣẹlẹ̀ ńgbà míì báyìí, but kò ní ṣẹlẹ̀ mọ́. Ẹ̀rọ Ọlọ́run. Ẹ jọ̀ọ́, ta lọ̀gá náà yẹn méjèèjì? Èmi lọ̀gá rẹ̀. Yes. Okay, ẹ̀yin lọ̀gá tiẹ̀. But just listen to yourself, ọ̀gá. Ẹ̀yin náà wò bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀, ẹ dẹ̀ ń sọ ó dẹ̀ ń rìn mí lára. Ẹ wo tẹ́yin náà ń sọ. Ṣé bó mọ yín lòun? Mo tún rò pé bẹ́yìn ṣe ń sọ̀rọ̀ láti ẹ̀ lè ní mínì. But ẹ̀yin gan. But Ire, ṣé bí wọ́n ní personal or financial support or whatever you call yourself? I am the financial advisor. Of this company. Among other things. You are an embarrassment. Just look at
at yourself. Listen, Mr. Personal or whatever. Kí ni risks of management? Well, as a matter of fact, risky náà ni to try oh to no, manage. child. You are a baby. You are so just. Try láti lè patronize me, but look at you. You are disgusting. Empty barrel. Just look at yourself. Oh God. Ẹ má bínú sá. Ṣé rí àwa náà ní equipment wa tó ń bọ̀ lọ́nà. Ká ní pé ó ti wà bíbá ní gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí kò ní ṣẹlẹ̀ kó gbogbo bá lọ kò bá smooth. Ó ṣe jẹ́ kó gẹ̀ sọ̀rọ̀. Ọ̀rọ̀ dá lẹ́nu ẹ̀. Tápá tiẹ̀ ní ká manage tọ̀gẹ̀ ṣé bíi tiẹ̀ ni. Ẹ wo Mr. Deji. Yes sir. Màá bọ́gà mi sọ̀rọ̀. A máa padà. Àwọn Malaysian yẹn náà la padà lọ bá. Ní kẹ́ má ṣe yẹn fún wa. Inú yín tẹ́ yanu. Ó yà wá lẹ́nu pé Let your boss talk to me. Jide, let me talk to him. Better. Ṣé rí tí àwọn equipment tí mò ń sọ yẹn tó bá ti dé ẹrù pé orúkọ báyọ̀ ní ìṣẹ̀lẹ̀ wọn sá. Ní ìṣẹ̀lẹ̀ mọ́. Mo ti bọ́ mi níṣẹ́. Kí má ṣe bẹ́ẹ̀. Tí ó bá ní N-O, ẹ jọ kí ni kí ni? No. Ní mo dùpẹ́ mọ̀ pé no. No náà ni. No. 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 Oga, I can assure you that my try. Where are the drivers? Mo try láti reach one, but eventually I got across to them. Wọ́n dẹ̀ ní pé wọ́n máa need 500,000 láti clear ibi tí wọ́n já. Inú kòtò náà ti fẹ́ kẹ́rù ni? Ṣé inú kòtò náà ti fẹ́ kẹ́rù ni? 500,000 for what? Kò tí ò jẹ́ kí n sọ fún mi. Má yẹ kí n kanra mọ́ ẹ o. Má yẹ kí n kanra mọ́ ẹ. I will send it to you. I will send the money to you. Okay, sir. Huh? Birds of the same feather. Mommy. Darling. Ẹ káàsán ma. Báwo ni? Yes ma. Ṣàlàáfíà ni? Adúpẹ́, ṣé wà? I'm okay. How's everything? Fine o. Kí ni kí n bá yín get? Mo wà okay yẹn tẹ̀ kó mo wá rí ẹ fún. Lórí preparation birthday mommy ẹ. Okay. How far? How everything sí? Ẹ wo, ohun kan lèmi gan rò kẹ́ tó dé yẹn. Okay. Mo believe pé ká ṣe nǹkan tó kéré, something small and classy. Why? Mo kàn ro series of events tó ti ṣẹlẹ̀ lately. So mo kàn feel pé ká kàn ṣe nǹkan ráńpẹ́, let's just call close family and friends. Ká dẹ̀ kàn celebrate pẹ̀lú mọ́mi. Debbie, mo ti pa láṣọ. In fact, olórin ìgbàlódé mo fẹ́ ká pè. Báwo la yẹ fẹ́ ṣe báyìí? Sincerely, me mom, but I strongly believe that we should do something small for her. Tí bá ṣe pé kíní gan ni. I can't say we can't anything, but we need to celebrate mommy. Only. But Amy she believe pé ká tiẹ̀ ṣe, you know. Auntie, please. Okay. Check our shape, Joe. No problem. Màá láti pé ìyá láṣọ yìí ni pé kó má bọ̀dá àgbà yẹn. Okay. Ọmọ mi ńkọ́? Oh wow, mo bá sọ̀rọ̀ lẹ́nu. Mo búrò ẹ ṣe gan ni. Ṣé máa jamala? Màá jẹ iṣẹ́ nípa ńlá ṣá. Of course, ẹ má worry. Ẹ̀fọ́ tó bad mo. Okay, we trust. All right. I'll try. Yes, ma. Go. Borokini. So sir, case ti drug peddling yẹn níjọba ta Kuti báyìí. In fact, gbogbo akitiyan ní state government ṣe láti ensure pé gbogbo àwọn ọ̀daràn yẹn wọ́n jí àṣẹ wọn. So gbogbo wọn ni wọ́n ti kó lọ sí ilé ẹjọ́ sí. Well, investigation lọ lọ́wọ́ báyìí, but bó bá ṣe rí ṣá
màá pe ọ̀rẹ́ mi ọlọ́pàá yẹn kó wá brief wa bí everything ṣe lọ. Yeah, nice one. So a máa tètè lọ sí. Yeah, come in. Jimba ṣùgbọ́n ìwọ lè máa lọ sí máa pè é yàrá kọ̀ yìí. ọ̀rọ̀ case wo lẹ sọ. ọ̀rọ̀ drug case yẹn. Drug case. Tó bá jẹ́ pé nǹkan tí o fẹ́ fi di sáà nìyẹn bí a kò tẹ́rọ ẹ pa o torí àwọn ọmọ kéékèèké ló máa ń wà ní drug peddling now. Ó dẹ̀ lè jẹ́ àwọn important person tó wà ní society wa ṣé o mọ̀ ni o mọ̀ pé àwọn ọmọ kéékèèké yẹn náà máa ń ní àwọn backup àwọn godfathers àwọn bàbá àṣàlẹ̀ ṣé o mọ̀ ni. Ok tó bá wá jẹ́ wípé àwọn Mexican kingpins ẹ̀ ní nǹkan tó wà very ruthless ó jẹ́ rọra ó jẹ́ má jẹ́ kó ṣe ẹ́ jàǹbá. Kí ló wọ́n sọ in essence. Èmi fi pé kó wá àwọn case tó ṣe dáadáa tó nípọn irú àwọn case yẹn ló lè gbé ẹ débi tó fẹ́ àtẹnu not all these small drug peddling cases ó dẹ̀ lè mú pọ̀ mọ́ra wọn náà drug peddling drug case. O dẹ̀ rí yẹn sọ o. Susan. What? Ṣùgbọ́n kan ṣùgbọ́n pé smartness yẹ yìí àti intelligence máa ń tún mí o. ṣé mo ṣe wà á yà ara mi ti jí. The door locked. Oh, be anybody will only. Let me give you some sugar. Baby. Boss, I ní láti tètè push ọjà mi o. Torí àwọn tàjọ ń compete. Kó má bà business jẹ́ fún wa. Irọ́ o, mi ò rò bẹ́ẹ̀. Èmi rò pé ká mú un kúrò lọ́nà ni. Àbí ẹni tó bá ń ṣalátakò yàn níbi ìdíṣẹ́ yàn kí wọ́n wá solution sí ni now. Permanent solution dẹ̀ ló yẹ ká wá. Susan, kí ni ìwọ lérò pé a lè ṣe fún wọn? Èmi fi pé bóyá ká wá wọn kàn pa wọ́n dànù. Yẹn ti pọ̀ jù now. Kí ló dé? I mean, that's too much. Ó ti pọ̀ jù o. Mi ò rò bẹ́ẹ̀. Tó bá jẹ́ pé àwọn náà pa ìyàwó yín ńkọ́ ṣé ó yẹ kẹ́lẹ́ṣẹ̀ tí wọ́n wá lọ láì jìyà ni. Àwọn owó òfin á dẹ̀ bà wọ́n. Owó òfin á dẹ̀ bà wá náà sà. Mi ò rò pé ká. Tó bá jẹ́ junior ní ṣá mo jẹ́rìí ẹ̀ kò sẹ́ni kankan tó máa ṣe nǹkan tó burú sẹ́ni tó fẹ́ràn báyìí tó máa mú jẹ. Wẹ́yìn lẹ́mọ̀ bá ṣe wò yín kẹ́ ṣe ṣe o. Well, mo máa yanjú apá yẹn. You handle it your own way. Èmi náà handle ẹ̀ lọ́dọ̀ mi bí báyìí bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ẹ ṣe tẹ fún aláyè láti rí. Dàpọ̀ call the pleasantries and let's get to why we are here, please. Ọ̀rọ̀ lórí ikú ìyàwó bàbá yín ló mú mi wá. So? Nínú àwọn ìwádìí tá à ń ṣe, a rí àwọn signs kọ̀ọ̀kan tó sọ fún wa wípé dáàdi yín ó ní nǹkan ṣe pẹ̀lú ikú ìyàwó wọn. Ìyẹn ò yà yín lẹ́nu. Kí ló fẹ́ yà mí lẹ́nu bẹ́ẹ̀? No, ṣé reaction mi ló wá all the way wá wò ni? Sọ fún mo fẹ́ mọ̀. Mo dẹ̀ tún fẹ́ mọ̀ ìdí tí
àárín ìwọ àti bàbá yín ò ṣe dánmọ́rán títí débi wípé o change orúkọ ẹ̀. Dàpọ̀ ṣé tí ò bá ṣe pé mo mọ̀ ẹ́ ni mi ò bá ní ipò tó wà yìí o stumble mọ́ ni torí you to hear how ridiculous you sound. kí ló báwo kí ni relationship mi àti dáàdi mi ní í ṣe pẹ̀lú ikú Halima. gbogbo òkúta tó dojú délẹ̀ láti gbé sókè. Then in that case ẹ máa pín bẹ́ẹ̀ sà. wẹ́ẹ́ ló mọ̀ wípé àwọn Yorùbá sọ wípé ẹ̀ṣẹ̀ kì í dédé ṣẹ gbogbo nǹkan tó bá mọ̀ lórí kéèsì ni kò sọ fún àná I mean ó máa help ìwádìí tá à ń ṣe lọ́wọ́. túnú ṣé question ló wá béèrè ni àbí ó wá fi ọ̀rọ̀ wá ọ̀rọ̀ lẹ́nu. well méjèèjì ó jọra náà I mean ọ̀rọ̀ náà ni méjèèjì. ta ni yẹn come in. Susa kí ló dé ṣùgbàgbé nǹkan kan ni. Detective Dapo, you know him, right? Ó lóun wá find out bóyá dáàdì mi ní hand nínú ikú Halima but bó ṣe wọlé yìí ni ó sọ pé àwọn ti àbí ṣe ti ṣe tán ẹ wá máa lọ. all right ẹ ṣe a tún máa ríra. a lè ríra ríra. Bọ̀bọ̀ ìṣá everywhere tó bá ti lọ báyìí ni wàhálà máa ń tẹ̀lé. àdàlù ó rò bíyá junior ayé àtijọ́ ni wọ́n pe junior ilé ti yàtọ̀ wọ́n á dé wọn bá mi sọ̀rọ̀ sí. but kí ló dé so gbàgbé anything. ṣó lè lọ kí n gbàgbé nǹkan kí n tó wá ní. kí ló ti wá 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 sí. mo wá gbé ẹ jáde níjọ́. Oya. Beautiful, Olórí. After a long conversation with that boring detective, something to come. Jalo. Bamushet mi ko, bamusut mi. Take daddy out. Borokini. Hello? Yes. Nísinsìnyí. All right. Mo ṣẹ̀ṣẹ̀ kúrò níbi tí mo lọ ni, so station náà mo ń bọ̀. Mi ò ní pẹ́ kàn yín lára. All right. Hello, baby. Má bínú, mo mọ̀ pé ó ti bínú wo mo ṣe ń kúrò ní supermarket ni. Má bínú. Oh, okay. Dúró síbi roundabout dè mí. Yeah, that roundabout. Má gbé káàbọ̀ abáyín sí jọ. Má bínú now. Okay, all right. Mo ń bọ̀ nsìn. Debbie. Ṣàlàáfíà ni. Oh, come on to. Báwo ni, darling? Thank you. Hope you're good. Debbie, kí ló tójú ẹ fi kọrẹ lọ́wọ́ báyìí? Àbí gbogbo wàhálà pàtí yẹn ni? Ẹ wo mọ́ mi, kò kí ń ṣe bẹ́ẹ̀ o. Ó kàn jẹ́ pé gbogbo àwọn tí mò ń turn around pé kàn help me, tí mò ń turn fún pé kàn help me, wọ́n kàn disappoint me, wọ́n fún mi stress. Then why do you have a problem? Delete one now, then get someone else. Just like that? Yes, darling. Proximity to power. Delete those that lead them. So, you should understand by now. Come on, don't give me that face again.
Now tell me what you have, so we'll know what to do next. Okay, yes. Yep. Event stand on the Okay, that would be nice. But right now, I can need lots more. I want guests I expect. Of course, I will get that to you. Okay, so this is what we have. Drinks. Nonsense. Like me, what don't she want? You know, come and support my mommy's birthday. You see, no, I'm going to support birthday mom see one. Mom see my foot. One láyà. What lè wá bá mi pé kí n wá support birthday mom see one. Hey! Mo ti suffer. Ha! Ṣé gbogbo nǹkan tí mo sọ make sense? Oh, tẹ so one word sí nǹkan tí mo sọ. Ó dáa. If you ask me, I'll sọ pé kò gbà. Kí n gbà? Àwa là ń wá nǹkan. Àwa là ń wá bá ṣe fẹ́ wọnú wọn. So that we can achieve our own aim. Tó bá fìbínú dá gbogbo ẹ̀rù, then what is the point? What? Babe. Ṣe fún wọn. Madam Shalafia ni ẹ ṣé God bless you. Bó ṣe gbàgbé gbogbo nǹkan tí mo bá yín sọ. Gbogbo àwọn nǹkan tí mo ní mo fẹ́ ni kẹ́ ṣe o. Ẹ má dojú sí mi lọ́jọ́ yẹn o. Ẹ jọ̀ọ́, please. Ẹ fọkàn yín balẹ̀. Okay. Kò sí problem ara. Mo ti gbọ́. Ẹ wo mọ́ mi mo tiẹ̀ mọ̀ wọ́n dáadáa. Mo ṣe máa ṣiṣẹ́. Wọ́n ṣe èèyàn burúkú sí mi. Wọ́n mọ̀ ṣe ṣe dáadáa tiẹ̀ ni. All right, with Debbie I'm okay. So kò sí wàhálà. Ẹ ṣé gan. All right. Thank you. Take care o. All right, my expect call yín. Mo dẹ̀ máa pè yín fún tíbi tàṣán yẹn. All right. Debbie wọ́n ti ń pè ẹ́ o. Ta ló tún pè mí báyìí? Lọ́ládé. Ṣé drink yìí máa tó báyìí? Hello Lọ́ládé. Báwo ni? Mo wà. Fine, oh, fine. Yeah, everything is almost ready. What's the problem? Mo ṣé gan ni. Thank you so much. All right, there. Thank you. Debbie, àwọn ta ló tún pè ẹ́? Ẹ wo, lára àwọn tí mo sọ pé kí wọ́n help me fún party wa yìí náà ni. Oh, okay. Proximity to power. Did you just that them? I told you. Yeah, so you should know what is next now. So, kí làwọn kan tá máa ṣe ń sìn? So, but drinks tí mo wọ ìgbà ìmọ̀ òròbó máa tọ́ wa o. Kò lè tó. Hello boss. Mo ti débẹ̀ yẹn o. Kò sẹ́nibọ̀dì ń bíbá yìí. Fún kí nìyẹn? All right, sir. No problem. Freeze! Freeze! Borokini. Ẹ̀yin ọmọ Ọlọ́run fọ́ orí bàbá gbogbo yín pẹ̀lú ògo Ọlọ́run. Àjọjẹ ní ìkọ̀kọ̀, àjọmu ní gbangba.